rí gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ndì Àgbàlá Gabriel sí mi o. Mo fẹ́ kẹ́ ẹ̀dá tọwọ́ yín lẹ̀ tán ni o. Mo fẹ́ kẹ́ ẹ̀dá tọwọ́ yín lẹ̀ tán ni pé ọ̀rọ̀ Àgbàlá Gabriel tí mo ti predict tẹ́lẹ̀ ni there's nothing new. But am I just as a briefing tí mo kàn máa sọ nípa there is nothing new. Wọ́n sì ò ti sí owó mi ń bẹ̀ àbí? Yóò ti sí owó mi ń bẹ̀. Ẹni tí lè bá dẹ̀ mọ́ ni bàrà o. It's not because wọ́n bá bẹ̀bẹ̀ no. Voice note kan tẹ̀ wá bí ìgbà tí mo fẹ́ bí lọ́wọ́ Àgbàlá Gabriel. Tí bá ní kí n dá sọ̀rọ̀ Àgbàlá Gabriel, wọ́n máa admit us hospital. Ṣùgbọ́n wọ́n máa admit us hospital. Torí ọ̀rọ̀ pọ̀ lẹ́gàn. Especially nípa new tactics. Mi ò ní bú Àgbàlá Gabriel bó ti gbólógbò lè ní. Kì í ṣe ìyàn ọlọ́run pé ó lè ní. Let me play that voice note for you. Ìkan náà mi wí ló sẹ́ndẹ̀ sí mi. Nigeria government, or your state government. Chicken clear. Though Iyalaje, you came late. Mi mọ ọdún títí ìgbà títí mi mọ ọdún tí ajẹ́ pé tí máa ṣe make up tó dẹ̀ pé tó máa ṣe ẹ̀rìn tìde ìgbẹ́ sáré fàṣìgẹ̀ ẹ̀yọ kan kí n tó wọlé. Mi mọ ọdún títí Muyideen yẹn ṣẹlẹ̀. You could have come out since. But at the same time, tó bá tún jáde nígbà yẹn mo tún rò wò pé tí Iyalaje bá tún jáde ẹnu ayé wọn ló fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. Ìfẹ́ máa sọ nìyẹn. That is why when majority speaks, gbàtẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn bá sọ̀rọ̀, that is when we pinpoint. Yeah, just go inside. I'm coming. Just let me finish this cigarette. Ọmọ ṣe ìdúrà mi dé ṣe kìnnìún. No problem. I'm already. Your pee mommy. Just 2 minutes. I'll be here there now. Tí Iyalaje bá jáde ní àsìkò yẹn, tí ó bá yẹ pé àwọn síkírìtì ṣé mọ̀ yìí pé kíní bímọ fún Búrúnkẹ́ ọmọ ìyá àbígẹ́ aráyé lè máa play voice note. Though some people are making a reference to the Bible, David, Jacob, no, because the church, no, because there's nothing like a church. It's only a synagogue. Kò sí nǹkan kan tó ń jẹ́ church nínú Bible. Nothing like church. Jésù nígbà tó sì pàdé wọn ní synagogue. Bible center ló wà nínú Bible. We cannot be okay. Muyideen case was 2024. Nǹkan ti bàjẹ́ ó yẹ kí Iyalaje irú bó ṣe gbá wọn pẹ̀lú Jerusalem yẹn. Iyalaje tí ìdí òtún yẹ kó jáde ti pẹ́. Let's say tí Iyalaje kó tó dúpọ̀ jáde ó sọ gbogbo story yẹn fún mi. Ká ló ti jẹ́ kí n gbọ́ àwọn èèyàn nípa sọ̀rọ̀ Gabriel. Ṣé àdẹ̀rí Gabriel, let me tell you something. As they continue to support you, let me tell you our Facebook groups. Tẹ́lẹ̀ kan bá jáde fún mi ní ìsìn. They will have thousands of people watching. Mo fún ẹ lóṣù mẹ́ta ọ̀sẹ̀ níyàn kankan. That is social media. Some people máa wọ́ sọ fún abẹ́ ẹ lọ. Báyìí máa gbọ́ is a man of God. Wàdíkò ní rí wọn mọ́tò báyà. 2024 mi ò lè blame Iyalaje ní pé ó support Muyideen because ẹ̀yin náà support Muyideen bí ilé ayé ṣe rí nìyẹn. Devil ní supporter, light ní supporter. Ó dìbò gan-an. Mo fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nínú kíní ọmọ ìyá àgbègà aráyé lè. Ọmọ ìyá àgbègà ó ní ọmọ 5 months old lọ́wọ́. Ẹ̀rí kó jẹ́lè lágbàlá ó jèrè o. To the extent pé àwọn ọmọ wọn kan tó kó Ìbàdàn gbà tí wọ́n lọ grant interview àwọn àgbàlagbà yẹn lọ dó sẹ́nu gate wọ́n ń búlé àwọn ọmọ Ronke.
To me, Agbala Gabriel is dirty. Very dirty. When I say it's evil, any woman know in church. Even though Agbala left 5 months ago, we need baby. You put that day, we need that Gebu. Emma Fi Cherry Gebu. We can't compare him to the prophet or whatever in the Bible. One fair one. I want one man fair one. One day, Elinia would to ball. Tonia would to ball. Gebu Baya will ye Jenny. Use an abandon. Used and abandoned. Tumbayi one day. I will come fully to narrate it for you. What happened on? I'm going to go there, man. I'll play. She Bluetooth. Jump to your Bluetooth. We need to save life from Agbala Gabriel. We need to create an awareness. Yalage bá jáde ìyẹn fún Lọ́lá tó bá jáde yìí náà lè máa bọ́ fẹ́ bá tiẹ̀ gé. That is all I ṣe rí pé tí voice note yẹn ni I don't know why it's not playing again. Maybe I disconnected it. That's exactly why Yabige máa ra yìí voice note. So I have to go and answer to the call because ẹ kàn ń pariwo ni. Ẹ pé tí fracas wà lórí social media gbogbo èèyàn tó ti ní accumulated grudges àsìkò tẹ́lẹ̀ kan bá jáde ṣóyè àsìkò tí èèyàn kan bá jáde I can't leave the person that leave Agbala I can't because it's on social media. I'm a blogger. We talk on what we see on social media. Ṣé mo ń bá yín gbé Ìbàdàn? Mo ti blog orí ìyá láyà mi ti dà kán leave it out. We need to create awareness. Ó ń bá yá àwọn ọmọ yẹn jẹ́ ìsídà kó máa lo nǹkan lára wọn. Ìsídà kó máa fi nǹkan pawókó. If not so, how can somebody have twins? The twins. Don't want precious. Ọ̀rọ̀ pọ̀ nídìí ọ̀rọ̀ yẹn mi kan ṣe investigation mi lọ. So in that aspect, tí èèyàn kan bá gbéyàn kan jà ẹ rí pé speakers máa pọ̀ nkálukú because they need support. Tó tí wọ́n ti pé ẹnìkan kọ́ ló ń jà wáyé èèyàn púpọ̀ ló jẹ́jọ́ mọ́. But mistake tí Yalage ṣe ni wípé nígbà tó ti mọ Muyideen yẹn tó ti máa ṣe ti Muyideen bí àpò tí mò ń gbà yín máa ló ti yẹ kó pariwo jáde. Ẹrú bó ṣe scam wọn fún Jerusalem kò ní ọ̀nà. The guy is just gullible. Kò lè dá church ilé nílùú ìbò wọn ti close ẹ̀ wọ́n. Wọ́n ti file tax fún. It's not the way the pastors in the Bible. Eriki Dáfídì àbáwọn prophet kìíní kọ́ máa lè mí kọ́ máa bí rèé tí gẹ̀wèrè actress yẹn lọ ṣe náà náwọn àwọn ṣe exhortation àjẹ́ náà ló máa ń dájẹ́ mọ́. So kéèsì ẹ̀ pọ̀ gan-an I will come and play the voice note tèmi náà gbà. It's so pathetic. It's so pathetic the government cannot do anything. It's so pathetic. It's so pathetic. We'll get up in a virgin. It's so pathetic. You are using them diabolically. Ọ̀rẹ́ dàbí olórin kan tá a mọ̀ ní bí àwọn olórin. Wọ́n á bá obìnrin sùn. Ewu tó kéètì láyé. Wọ́n á mú wọ́n á bóbìnrin kan sùn. Henceforth gbogbo obìnrin tó bá ti ń gorí wọn báyìí á sì kí ẹ̀ máa máa dọ́gbọ́n gbogbo ọkùnrin bá ti ń gorí wọn á sì kí. Sorry. No. Agbala Gabriel deceived public on a year page of
And we watched her where Iyabige had an interview. She stood up without a support. She only has a mild stroke. A mild stroke. She says she's able to act, to continue her job as an actress. That's Ada really. You know, I'm going to play the show on Sunday. Who's deceiving who? Meanwhile, when you are brought, whenever Agbalagewe brings you out, which man she? Why are you acting for us? It's a scam. Yeah, baby. I saw the video. I downloaded it. Oluliri, you stood up without the support. That's it. I'm not saying the stroke. Stroke only level. You only have a my stroke. I believe laziness the way I believe about them. Don't want to see shop, want to take freezer, I'm going to take a look at my phone. Don't want to call it. Any little committee. Wako. Who are going to test me? Yeah, you see. What he said to it. Foundation for look at the set to him. Wọ́n ti gbà lẹ́yìn, wọ́n sanwó ọdún méjì, wọ́n gba ṣọ́ọ̀bù, wọ́n ra dé freezer, ẹgbẹ́ wọn kọ́ lé Ìbàdàn, ẹ̀yà dànù. That's what I mean support of Oluke. Àwọn èèyàn sọ pé mo dájú no, I'm being factual. Ó lè dé rẹ̀ wá lórí kíní, ó ní deliver, ó ti reply. We want to know. Ìgbà kan ṣe interview ẹ̀. Ó láì kókó lára mi lè. The public mi mọ̀ bí wọ́n ti address it. That is why when Esabod talks, because I'm a veteran blogger with a website, I read people. Always slow, and I will bring your own video. Ṣé Dan Afẹ́mọ̀? Ṣé Demola Amusanumi kó wá máa dramatize ni? Want to know? Because it will scare everybody. Yeah. Mama in there, it's a man say and you complicated yourself. When you went for an interview a week ago, you stood up. I'm not saying you don't have a stroke, you have a partial stroke. To get me, can you do say go to run shop physio or when you can get really affect all your limping? But you confirmed yourself that you are able to go back to work. Childhood read, you know what to go again. Yeah, what you da. Bolumo Igbala tó ń wá kiri tọ́lọ̀ ti gbẹ̀ láwùrẹ́ máa tanra yín. That is why me give you a pastor, because nobody is forcing you. Maga ni ẹ máa sọ Maga tẹ ẹ can play a voice note to you. Ẹ máa sọ Maga tẹ máa fi kú. Ìgbà ló ṣe lọ́dọ̀ ẹ̀yìn kankan kọ́ wọ ẹ̀yìn nígbà náà yẹn wá. Èmi gan ló yẹ kí wọ́n sá lọ ṣọ́ọ̀ṣì. Pé wọ́n ṣe pé fún mi o, wọ́n lo ṣì gidi o, wọ́n gbé wọn sínú pósí o. Mi ò rántí gbàdúrà kan. Torí pé Bíbélì ń ta ọ́ fi fún ọdún lórí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run ní ilé. God is a you want Jesus. He gave it to us according to you. Ayé máa gbẹ̀lé èèyàn burúkú náà. Kí ló expect? Èèyàn tí ò jáde gan wá mú lájẹ ládùúgbò. Èèyàn tí kì í parọ́ wá ló bó parọ́. Kí ló tó fi dá bárabá sílẹ̀? Ọkọ̀ Jésù máa ń gbé. So anybody can say anything about me. I don't have any relationship with you. My relationship is with only one person,
Mighty Jehovah Jireh, send me to rule the world. I don't care. Okay. Ma analyze it just Sunday. I just want you to hear. Analyze it Sunday. We are so sorry. Gbogbo insult tí ẹ torí wa gbà. Ẹ má bínú. Ọmọ Olódó Sunday sí mi, ó ń send sí gbogbo àwọn ará ìlú òyìnbó. That is Demola Amusan. I'm coming on Sunday to analyze this. Fún gbogbo ohun tẹ́ go through láàrin ọ̀sẹ̀ méjì nítorí ministry Àgbàlá Gabriel, ẹ má bínú. Ó dùn wá láti ọkàn pé nítorí ministry tẹ́ fẹ́ràn, ó dùn wá pé ọ̀pọ̀lọpọ̀ insult lẹ ti gbà láti ẹnu àwọn tí ò tiẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ ohun gbogbo. Ẹ má bínú. Ẹ má bínú. Demola, I warned you when they begged on your behalf when you were on the conference call. Monema da any kakalile. Stop directly or indirectly insult bloggers. Ó tún ṣe orin fún wọn. Wàá jìyà. Ohun tó sọ, ó mọ ìgbéraga ní kò jẹ́ kó mọ ibo ti ṣe àwọn gúrùpù lórí ìbò tó ṣe. Ó ní nísọ̀tàn gbà nítorí ministry àbí nítorí ìtì Ministry of Education àbí Ministry of Works. Nǹkan báyìí kò lè ṣaláì má wáyé, kò possible kó má wáyé, kò ṣeé ṣe kó má wáyé. Kò ṣeé ṣe. Ó ní Bíbélì bí sọ pé àwọn tó bá forí tì tó pẹ́ nìkan la ó gbàlà. Kò ṣeé ṣe kó má wáyé. Wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sáwọn bàbá wa, wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ sí Jésù. Ó pọ̀ tó wà ní Sunday àmọ́ analyze. Táwọn bàbá yín. Táwọn bàbá yín. Nínú Bíbélì. Bíbélì ilé ayé ló ti ṣẹlẹ̀. Ìlú kan ni. Mo wà interested nínú voice. Ó ní wọ́n ṣe kò fi ìjọ kẹta tó tú àṣírí gbogbo girl. Tọ́lú kejì yẹn ló sẹ́ndẹ̀ sáwọn kúrò bẹ́ẹ̀. Ẹ gbọ́ bó ṣe sọ pé òun ṣe máa gba donation ní ẹ̀sìn. Ẹ má wàá gbàgbé Luke 6:26. Luke 6:26 Bíbélì wípé ìgbéni fún yín nígbà tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ yín. Ìgbéni fún yín nígbà tí gbogbo ayé pátá tó bá ń sọ̀rọ̀ yín ní rere tó ń sọ̀rọ̀ yín dáadáa. That means pé tí ìtọ́ ẹ pé n tó dáa ní gbogbo ayé sọ nípa èèyàn, òun àpáàdì lèèyàn lọ. Ṣé ìbọ́kọ̀ wà guilty? Tó bá jẹ́ pé n tó dáa, n tó sweet láyé sọ nípa èèyàn. Bẹ́ẹ̀ pé nǹkan tó kàn fáìn nìkan ni wọ́n ń sọ tá a bá ti ráwọn èèyàn jáde láti sọ nǹkan burúkú nípa èèyàn á jẹ́ pé ìgbéni fún Luke 6:26. Woe unto you if every man speak well of you. Tó bá jẹ́ pé nǹkan dáadáa náà sàn sọ pé máa yẹn ń try o, máa yẹn ń gbìyànjú tí yóò bá sẹ́nìbọ̀dì tó ń jáde tó sọ pé is a fake man. Before I continue with this, Yalage, I saw the way they cut your video and sent it to my WhatsApp because obìnrin tó ní ìbejì tán pé fóònù bẹ́ẹ̀ jáde. You said you are not the one, but at the same time, it's through you. Through you, you brought the case. You brought the case. And why would someone, Money, why can't you use your own platform? Since tomorrow can't be busy. You are so transparent. Nobody have ever accused you. People will support you. If you believe it's an insult on you, my apology. Tí
tí ìbá sẹ́mo tó sọ pé àwọn olè ní ó ń jìbìtì ní that means pé asán ni tá à ń ṣe. ṣé ń gbọ́. asán ni tá à ń ṣe. ìgbà táyé tó kí Jésù ìgbà tí wọ́n tó pè ní olè tán tó kàn mọ́gi ni wọ́n tó mọ bó ṣe ń lọ. Démọ́lá jẹ́ ká gbọ́ tán ó di Sunday. ìgbà tán tó pè lólè tán tó pè lánàá kan tán tó sọ pé kí ni wàhálà ẹ̀ ti pọ̀ jù ìgbà tán tó kàn mọ́gi ìgbà yẹn tó mọ̀ pé no this is the saviour. àbẹ́ èdè wàá rí Ọlọ́run dẹ̀ ń gbé ògbó ẹ̀ jáde. mo fẹ́ rọ̀ wá ẹ má bínú fún gbogbo insult tẹ́ gbà nítorí wa ẹ má bínú ayọ̀ yín yóò máa pọ̀ sí ayọ̀ yín yóò máa pọ̀ sí ẹ̀rí bó tó ṣe fún wa Nàìjíríà yẹn náà ayọ̀ yín yóò máa pọ̀ sí ẹ ó máa rí àánú gbà ẹ má bínú bàbá ṣe léèsì igi tútù mélòó igi gbígbẹ Jésù ló sọ bẹ́ẹ̀ ó ní tán bá ṣe léèsì igi tútù ìyẹn òun Jésù pé ní bàbá yẹn tán bá ṣe báyìí sí mi ẹ̀yin ó gbà tó ju bẹ́ẹ̀ lọ ó ti lójú wọn máa rí tó ju bẹ́ẹ̀ lọ. So but we give glory to God. God is faithful yet. God is still faithful. Ọlọ́run sì jẹ́ olódodo, ó jẹ́ olódodo. Ẹ ò ní dààmú lórúkọ Jésù, ojú ò ní tì yín. In the name of Jesus. Ìránṣẹ́ Ọlọ́run yín Gabriel Adémọ́lá Mọ́sán Àgbàlá Gabriel ló ń sọ̀rọ̀ ẹ ò ní dààmú. Now, àgbé ẹnikẹ́ni wá sórí afẹ́fẹ́ mọ́ láti béèrè ohunkóhun. We are not stopping our foundation, but àbá ẹnikẹ́ni gbà kankan mọ́ lórí afẹ́fẹ́ ẹjọ́ o ẹ bá wa ṣàánú ẹ̀ full stop ti dé báyẹn kì í tún ṣayé ilé ìmọ̀ better stop our foundation wa báwo la ṣe máa ṣe. a ní àkáǹtì foundation kan ibẹ̀ la fẹ́ kí àwọn èèyàn wa kan donate síbẹ̀ nígbà bá wá níbẹ̀ la máa lò lóṣooṣù a kàn máa lò ìbàjẹ́ 1 million lá níbẹ̀ ìbàjẹ́ 100,000 lá níbẹ̀ ìbàjẹ́ 200,000 lá níbẹ̀ ìbàjẹ́ 50 million lá níbẹ̀ nígbà bá wá níbẹ̀ àwọn kan máa ṣe pé owó yẹn ti wà ní foundation account wa wọn à dá fún ẹnikẹ́ni wọ́n dá fún organization ni so a máa wá ní ọ́fíìsì kan ní gbòòrò kì í ṣe church mọ́ a máa ní ọ́fíìsì kan ní gbòòrò because helping people is like you know is what I live for. àwa gbẹ́ níbọ̀dù wa mọ́ wọ́n ti gbé wá ìlú náà gbà fún no a máa ní ọ́fíìsì kì í dẹ́ sọ́fíìsì àwọn aláìsàn kì í ṣe pé aláìsàn ǹjẹ́ mọ̀ bóyá ogbó tí ọ̀pọ̀ ẹ̀kú tó nílò ṣọ́ọ̀bù tó nílò kan bá rẹ́ǹtì ilé bójá àwọn kìnnì kan tá a fẹ́ pín oúnjẹ fún afẹ́pọ̀ rẹ́ǹtì fún ó máa ní ọ́fíìsì. bẹ́ẹ̀ ọmọ pé aláìsàn tí ó bá pín owó aláìsàn máa pariwo pé tó ń gbé lọ ó wá láwọn ẹgbọ́nsẹ́ ìgbọ́ tactics ẹ̀. tó máa jẹ́ Àgbàlá Gabriel Charity Foundation ọjọ́ tá a bá fẹ́ ṣe nǹkan yẹn àti ẹ̀kọ́mọ̀ nǹkan afẹ́ ṣe ó yẹ wá gbà lọ́fíìsì ó yẹ bẹ́ẹ̀ máa lọ. Okay o a fẹ́ visit hospital kan lé ní o a fẹ́ lọ sanwó hospital yẹn 3 àkàn lọ bẹ̀ àsanwó àdẹ́kù ń bẹ̀ àkàn record pé thank God Ọlọ́run ló wà fún nǹkan báyìí Ọlọ́run ló wà fún nǹkan báyìí kò jù bẹ́ẹ̀ lọ. That's what we are doing now. Account foundation yẹn ni mo fẹ́ rọ̀ wá kájọ nípa orí ọ̀fẹ́ Jésù bọ́ọ̀lù máa ṣe fún wa ká gbọ́n owó sínú ẹ̀ ká ní owó díẹ̀ nílẹ̀ nínú foundation account a máa lò ó àgbẹ̀ níbodè jáde. tó yẹn ò wà accountable kò wà public. a máa lò ó láti mọ̀ pòkè lóṣù níta nílẹ̀ lílé iṣẹ́ mi ní sọpọ́jọ́ báyìí ó kì í mú dáadé lé mọ́jọ́ yóò kì í sí láti rí ní sìn àwọn díẹ̀díẹ̀ àti máa gbọ́n wọ́n sínú ẹ̀ àkàmá ti fi sọ́kùn wọn pé every month ó ní nǹkan kan tí mò ń fi sínú account foundation láì gbé níbodè jáde àwa la mọ̀ pé ó kéwé níta fẹ́ lò fún rè inú tẹ bá dẹ́ni láti máa gba ọ́fíìsì àti máa set up ọ́fíìsì a ṣètò aláwọn owó kàzọ rẹ di Ọlọ́run ń lò wá ẹgbó ògo ní fọlọ́run lókè ọ̀run we thank God for àṣàyàn lọ́wọ́ tó lọ́ọ́ ṣe ojú ò ní tí ẹ má padà lẹ́yìn wa account foundation yẹn 1313-7244 fẹ́ kankan mọ́ ìyẹn ti stop but we are not stopping our foundation because Bíbélì ni ẹ má sì jẹ́ kí agara da yín ní orí ṣíṣe ẹ má sì jẹ́ kí agara da yín ó nítorí pé nígbà díẹ̀ sẹ́ ó gbà á gbọ́dọ̀ stop Ọlọ́run ò ní jẹ́ ogun ní àgbọ̀dọ̀ ó ti wá ní another way àmọ́ ṣe àgbẹ̀ níbọ̀dì wa mọ́ pé ẹjọ́ ó dé lò ó ti gba ọgbọ́n Ọlọ́run báyìí ojú ò ní tì í inú mi á dùn ẹ má fi wálẹ̀ ẹ̀yin náà gbowó sínú account foundation tọ́lọ́ má ti fún yín ní tó bá wà nílẹ̀ láà máa lò ẹ má gbàgbé inú ẹ̀ àwọn ọmọ ọba òṣìṣẹ́ tó bá wá iṣẹ́ inú ẹ̀ náà láti máa san sálárì wọn inú ẹ̀ láti máa maintain 1 or 2 things ojú ò ní tì í ẹ má fi wálẹ̀ o
yóò dára fún ìránṣẹ́ Ọlọ́run Àgbàlá Gabriel. God bless you. Tó bá di Sunday a fẹ́ mọ fóònù tọ́lọ́run fi pè nígbà tí Ọlọ́run ò gbé ìnira fún gbogbo yín. Ọlọ́run ò gbé ìnira fún yín. Wọ́n ti mú orúkọ yín lọ lé babaláwo for sure. Dáwó kú ni. Ó ní àní ṣe àwọn aláìsàn mọ́. Pé aláìsàn tí ó bá rówó gbà á tún pariwo pé Àgbàlá mú kọ́kọ́ lọ. Ó láwọn ó pọ̀ àwọn wà máa lọ sí hospital. Ó lẹ́ẹ̀ gbọ́dọ̀ dúró. Language yẹn gan mo fẹ́ rà pé gbọ́dọ̀ dúró. Ìntàbáwí fún olúgbòhùn sọ. Childhood friend mi wọn Ìbàdàn mo dúpẹ́ mọ́dàwọ́ àti dáwọ́ dúró bó ṣe lọ ṣe ìṣìnà sí Bàṣáò lọ́dọ̀ àwọn justice for Mohbad náà ni Ọlọ́run ló kọ́. Àgbàlagbà sí ní àti dọ́gbẹ́ kínní owó tá a bá ní ìṣó yẹ ká máa fi lọ lídé ó Irish passport. Àbẹ́ẹ̀rí ẹ̀rọ Ọlọ́run bí ó ní tọ́hún bá pa ó ní wọ́n parọ́ mọ́ Jésù. Ògbólógbò lè ní bàbá ògbólógbò lè. Ó wà nínú nǹkan ọ̀rọ̀ voice note last week ni yìí ìkan náà mi wí tó sẹ́ndẹ̀ sí pé ẹ̀tàn rárá lè ní mo lólúgbòhùn ló ń lò pé ìgbọ́dọ̀ dáwọ́ dúró. Èmi ò tẹ̀ wá mọ́ Ọlọ́run lọ́n tẹ̀ ń pè é yẹn gbọ́dọ̀ wà ìbòlè rẹ̀ wà. Inú wa lọ́lọ́run wà ó ti fún yín léwé. Mo rí pásítọ̀ kan bí prọfẹ̀tì tó wọṣọ kérúbù dọ̀dọ̀ amẹ́bọ. Òótọ́ ọ̀rọ̀ ni bọ̀bọ́ yẹn ń sọ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Ewé àtẹ̀gbọ́ lòun ti fún yín ó ní láti rà tó bá gẹ́ ní ewé let your intention know the reason tó fi jà spirit léwé. Èèyàn ọmọ ewé ẹ̀pẹ̀lẹ́ o our market ó láwọn ò ní máa ṣe níta gbangba tó fi máa ka iye owó táwọn bá gbà kọ̀rọ̀ làwọn ti máa ṣe Ọlọ́run ò dáwọ́ dúró. Ibi tí Nàìjíríà tó gbé wa dé lélẹ̀ ká nílùú òyìnbó ni a ti wà lẹ́wọ̀n wọn ò fi charity bó ṣe post gbogbo àwọn tó ń jèrè tó ń rán charity wọ́n máa ń jèrè wọn nílùú òyìnbó. Owó kọ̀rọ̀ yín gan ló gbé Démọ́lágún àwọn ọ̀kan ló máa rú wa àbí múnú àwọn bọ́ọ̀sì ẹ̀kọ́ ló máa ṣe ṣé ó rí gbogbo ibi òsanwó mi ò sanwó wọn kàn kí n fún pásítọ̀ lówó rí torí Ọlọ́run mi inú mi ló wà inú mi ló wà kò dẹ̀ sí ní bá bí Ọlọ́run léde ó máa fi lé mi lọ́wọ́. Anyway a kú palẹ̀mọ́ ọjọ́ ìbí Aláṣàbẹ̀ March 26 a máa ṣe ní Òrè.